Now, question mi lọ sọ́dọ̀ màmí. Ní line tẹ́ wà, gẹ́gẹ́ bí Mùsùlùmí, ẹ ti máa rí ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà. Nígbà mi tẹ́ máa ní as a Muslim, am I supposed to do this? As a Muslim, ṣé kí n ṣe ni? Now my question is this. Have you ever experienced a conflict between your career and your faith? Career yín àti faith yín táwọn méjèèjì fẹ́ fi bákan ta ẹ jẹ́ fún yín lápẹẹrẹ. Bí èmi ṣe jẹ́ content creator báyìí. Mo content creator ni mí o. Lọ́wọ́ sọ́kùn orúkọ mo kàn bára mi lójú ọ̀nà pé mo ń sọ̀rọ̀ ẹ̀sìn. Náà ní Alájà Adékẹ́ ọ̀dà náà mo borí. O ti ń dá sọ̀rọ̀ ẹ̀sìn ní mo borí. Ń borí tẹ́lẹ̀ àbí sọ mo borí ni. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní borí nù. Now the point is gbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní borí òun ni one brand wàláhì mi ní dárúkọ wọn ni wọ́n wá fowó lọ́ mi mílí ni o. Bọ̀yìn tó ń tà ní ọtí nínú. Níjọ́ tí n bá ti polówó ẹ̀ àwọn tó ń wò pé Alájà Adékẹ́ ò mọtí náà fi mú. Tó bá ti rí pé àyìn kódà wọ́n lè máa mú kọ̀rọ̀ o. Èmi kan tún lè máa mú kọ̀rọ̀ bọ́sẹ̀ pé èmú gbagba wọn wá mú. Tí n bá ti wá gbé tó lọ́tí jáde wọ́n ní definitely ẹ̀fún wọn kò yẹn tẹ́lẹ̀. Rí gẹ́tì mu jẹ́mi náà mọ̀ múnú. Ó ti yẹn máa wọ́n wá gbà. Ṣé ẹ̀gbọ́n mi àárín yẹn mi ò rí faith àti iṣẹ́ mi rí balance nìyẹn. Owó yẹn wọ̀ mí lójú. So tí irú conflict mẹ́rin ti ṣẹlẹ̀ sí ní tó yẹ pé ní ó fẹ́ tako iṣẹ́ yín àbí iṣẹ́ yín fẹ́ tako faith yín báwo lẹ ṣe handle ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه وبعد. Question to be me. Only department to fall. Yes. And personal experience mi lẹ́fẹ̀ẹ́ kí n fi down. Má fi MHR ṣàlàyé. MHR n tí wọ́n ń ṣe fún wa yìí. Níbi bòmíì tí wọ́n bá ṣe é fún èèyàn tán wọ́n á máa fi ṣe ṣìnà. Nígbà tí ẹ bá tẹ àwọn ara kan níbi ara wọn bàbá tára bàbá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Allah ṣe ẹ wo bàbá wa tó ń dán nǹkan tẹ tàwọn bàbá wa foreign ẹ̀yin ló ní ẹ̀yin lẹ sọ pé wọ́n tẹ ti yín o wọ́n ní wọ́n tẹ o bí gbọ́dọ̀ sọ jù bẹ́ẹ̀ lọ níbi ààyè yìí a máa ń ráwọn kan tí wọ́n sọ pé iṣẹ́ tó ń ṣe yìí ṣé kò ní lead síbi ìṣìnà. Ọlọ́run sì fẹ́ ká súnmọ́ ṣìnà. Ìyẹn jẹ́ clear explanation tó ṣe déédéé ti ẹbí mi yẹn. There is something tí Ànábì fẹ́ ká ṣe. Ànábì fẹ́ ká wà mutawasit. Don't be too far. Don't be too far. And don't be too near. Kò síṣẹ́ náà tẹ́ ẹ bá fẹ́ ṣe táṣejù bá wọ̀ ó ti di haram mọ́ yín lọ́wọ́. Kò sí bó ṣe lè dáa tó kódà kó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run náà ló ń sọ. Ó wá ń sọ débi pé ó ti wá fẹ́ di alẹ́ ìwọ náà níṣẹ́. Ṣé mọ̀ pé àṣejù ni? Gbogbo nǹkan ló ní ìwọ̀nba tiẹ̀. As it is, if I want money, I know where to go to. If I want money, people will pay for therapy session 450,000 one person. I will make millions per night. I know where to go to. Mi ilé ya club méjì. Tí account mi ó fi sọ̀rọ̀. But the truth is, if you do not have that faith in you, you do not have that conscience in the system, you will go extra mile to get whatever you want. Kò síṣẹ́ náà téèyàn fẹ́ ṣe kódà kéèyàn máa kiri ọsàn. Èèyàn lè ta ọsàn tán fún èèyàn kan tí ó sì wọ yàrá pẹ̀lú ẹ̀ tí ó sì jáde ọsàn náà níta. Ìyá ò sì sọ pé mo jẹ́rìí ọmọ mi tó bá ti lọ yóò dé yóò sì tàjà tán. Kò síṣẹ́ tó fẹ́ ṣe náà àfi kó balance ẹ̀. Tó bá ní wàá fáwọn fẹ́ ṣe jálàbí tó bá ṣe jálàbí débi kan ó máa ṣe ìta aráàmù tí wọ́n ní ó máa ṣe yìí ó padà ṣe. Tó
tó o bá pera rẹ padà pé ibi tá a dé yìí ẹja dúró bẹ́ẹ̀ mi kọjá bẹ́ẹ̀ àwọn èèyàn sì mọ̀ pé àló ti kọjá ewé ó ti kọjá egbò tó bá tún lélẹ̀ yóò tún gbéra fúnra ara ẹ̀ lọ́dọ̀ sọ pé àlọ́kùnrin mi ní ráyè wá lọ́la ẹ yọ̀ǹda mi ìyẹn túmọ̀ sí pé kò sí iṣẹ́ tó fẹ́ ṣe tó ò ní máa bá challenge yẹn pàdé ìwọ fúnra ara rẹ ló mọ ìwọ̀nba tí ò ní kọlu ọlọ́run ọba rẹ níbi tí ọlọ́run bá sọ níbi ọkàn rẹ kò jẹ́ bó ṣe jẹ́. ẹgbọ́n ló ń tóbi now fẹ́yìn sí òye dáadáa ẹ̀yin tẹ̀ wá lọ́wọ́ ẹ̀yìn ẹ̀ wọ́n bínú o ìtàn ṣàlàyé àwọn tó wà lọ́wọ́ wájú ló yé dáadáa àmọ́ kí n láyé ọdẹ ẹ̀yin tẹ́ wọ́n ń lọ fún màsáàjì tẹ́wọ̀n ní sí happy ending wà ń bẹ̀ ẹ̀yin nu ọlọ́ọ̀nù torí láàrin mi àti ẹ̀ ó tún délé ọ̀wọ̀ jánábà ó tún kírun wàhálà wọn tẹ̀rẹ̀ ọ̀tán lọ́rùn. Now the question mo fẹ́ béèrè next question yẹn ó yàtọ̀ sí everybody and please torí ọlọ́run torí àná bí torí àkókò máa fẹ́ ká lo bí i 1 minute láti dáhùn rẹ̀ ó máa kí bọ̀ àdọ́gbọ́n sí i so that wọ́n á lè ṣe nǹkan because àwọn tó wà lẹ́yìn ẹjọ́ náà fẹ́ jó níta sọ yóò fi taratara kàn wọ́n o wàhálà èmi gan ijó mo fẹ́ jó ìní choice now